súnbẹ̀ níta àmọ́ tòdodo mọ́ jẹ̀díjẹ̀dí ara ríro ìṣedéédé ọlọ́mọkùnrin. Prógrámù òní ó ní agbára ó kọjá bẹ́ẹ̀ mo sọ fún wípé àlejò mi pé ó wà ní agbára pẹ̀lú mi ní ọjọ́ ti tòní JP towótowó tí o gbé yẹn ká sọ pé torótoró tó bá débi bẹ́ẹ̀ tó bá débi wọ́n sọ pé towótowó ni ṣùgbọ́n torótoró ní gbogbo àwọn èèyàn ni wọ́n mọ̀ wọ́n sí. ọlọ́wọ́ Suleiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wọ́n ní ká kí yín 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 dáadáa wípé ogun ẹ̀yin tẹ́ran product ní fi àìsàn ní fi lògbà gbogbo ṣe ń jẹ́ ti Ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe wá ń lò ó bẹ́ẹ̀ ló sì máa bá yín lára mu àbára ní pé ká sọ bẹ́ẹ̀ o ìta wí kíkí ni kí arọ̀ kó rọ̀ mọ́ kó rọ̀ pé mo pọ̀ fà ṣùgbọ́n ẹgbọ́ ọmọ tẹ́ yá bá bí ẹ̀yà náà ní òjò tá a bá pọ̀fọ̀ àbálẹ̀ náà ni tá a bá pọ̀fọ̀ àbálẹ̀ náà ni ṣùgbọ́n ẹ má gbàgbé ìlera ètò ní ìlera bàbá wa ti wà ibi pẹ̀lú mi ẹ̀dàkọ̀ ẹ má bínú rí pé àkíṣe báyìí àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná àti network àwọn náà ni wọ́n ṣe báyìí one stone ó wà. Dr. Suleiman ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. wọ́n sọ́ka súnbẹ̀ níta àmọ́ tòdodo mọ́ jẹ̀díjẹ̀dí ara ríro ìṣedéédé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbàkúgbà tára wà bá wọn fẹ́ o wọ́n sọ́ka súnbẹ̀ lọ́wọ́ kára wà lè jí One stone capsule jagunlabide aláyàbí òkè sẹ́ni ìlàgìrì ọ̀làgìrì kàkàkà one stone capsule à ń pè rí nì tí a fi ewé. bẹ́ẹ̀ ni one stone tá a fi ewé àtegbò tí a fi ṣe kí ni tí a fi ṣe ẹ wo tó ti wà ń bí ẹ má gbàgbé ẹ máa pè dàrẹ́ẹ̀tì ni wọ́n tó bá wá ní káàdì tètè sẹ́ni sọ pé kọ́ sẹ́ni káàdì sí ẹ wàá sọ orúkọ wàá sọ ìlú ẹ tó bá ti wá sọ ìlú ẹ wọ́n wàá kí ọ ẹ wo ìwọ́n tó wá náà fẹ́ kí wọ́n kí ẹ náà wọ́n lè sọ ìlú ẹ lè táìpù ẹ gbogbo ẹ náà lágbọ́ ṣùgbọ́n ìkan tó ti dáa jù náà ni wípé ká pè wọlé ibi tí wọ́n máa pè sí ni 090 20 17 1999 090 20 17 1999 ẹ wo ẹ ká fi bàbá wa sílẹ̀ pẹ́ Ẹgbẹ̀jí ẹ ká fi gbé Torotoro wọlé. Dr. Suleiman ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. wọ́n sọ́ka súnbẹ̀ níta àmọ́ tòdodo mọ́ jẹ̀díjẹ̀dí ara ríro ìṣedéédé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o wọ́n sọ́ka súnbẹ̀ lọ́wọ́ kára wà lè jí pé. ẹ wo lọ́jọ́ tó ní ẹ máa rí nǹkan wò àgbà ọ̀jẹ̀ òun la gbé wá nínú àwọn eléwì ní káàkiri gbogbo àgbáyé ilẹ̀ Yorùbá ẹ kú wọn kó òkè tó bá ti sọ̀rọ̀ ní ìsìn ẹ dákun ẹ bá mi kí gbogbo ẹ gbọ́ mi ẹ má dárúkọ yìí o ewì ní kẹ́mi bá mi kí gbogbo àwọn ọmọ àwọn tó wò wá ó yẹ bá mi kí gbogbo àwọn ará ilé. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá ọmọ kóòtù òjì. ẹ bá ń gbọ́ sókè bàbá. gbogbo ọmọ kóòtù òjíire o. ọmọ Yorùbá mo kí i lọ́nà àbẹ̀hùn pátápátá porongodo. ẹ wá ní ronú sùn ẹ ní dájíké. ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe tẹ̀yìn iṣẹ́ ìgbọ̀rọ̀wọ́ ẹ̀yìn dání. lọ́lẹ́ ẹlẹ́dàá ayé àti ìtọ̀run ọba tó dá ọ tó dá mi. bàbá mi bàbá Ọlọ́run mi kọ̀kọ̀. mi yé mi rùn àlá ti sánú sánmà tí mi jìjì kábíyèsí Olódùmarè ọba ni mo kọ́kọ́ kí n. bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba èmi náà ṣe bá o mo ṣe bá o mo ṣe bá o mo ṣe bá o. ẹ ṣe ohun bàbá ẹ jẹ́ káwọn èèyàn wá mọ̀ yín kí lorúkọ yín iṣẹ́ wo lẹ yàn láàyò kí lẹ ṣe ìlú wo lẹ ti wá bàbá. èmi àyẹ̀fẹ́ ògùn ọ̀run àrò tí ń jẹ́ Torotoro. bẹ́ẹ̀ ni ayé ni mo jẹ́ Torotoro máa kí n mọ jẹ́ towótowó. towótowó lèmi náà jẹ́ o. ẹ̀yin èèyàn ẹ dákun ẹ fowó wá mi rí òru. ẹ má jagun ẹ má jẹ ìsìn wọn wá nú ayé. èmi àyẹ̀fẹ́ ògùn ọmọ amúsàn ọmọ olówó kéré ọmọ gbàngán olùfẹ́ àrò Bódìjà. àyẹ̀fẹ́ ògùn ọmọ bàbá eléégún bàbá mi. gbogbo mo ń bá sọmọsọ jẹ mo gbà nǹkan ní mi. ẹ bọ́ wọ́n lẹ́yìn orí mi rí. bẹ́ẹ̀ bá rí mi rí ẹ̀gbọ́n ẹ̀mí lóògùn ni. ayé tí mo wá yìí sẹ́nu ní pé mi gbogbo ẹnu kọ́ mọ́ ọ̀rọ̀ kékeré mo ti wá dàlùjẹ́ nù bẹ̀rù jíjíṣẹ́ jíjẹ sílé elénu rẹ̀.
ìlera lọ́rọ̀ ẹ rí i pé tàbá tí pọ̀ látọjọ́ Monday tó bá ti wá di ọjọ́ Sunday á fi àyè kí inú àwọn èèyàn kí ó dùn tó ẹ̀ láti gbé e wá ẹ dákun bàbá nínú gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí ó yẹ ká ṣe ńlá lejò ìwọ ní ká fi ṣe ńlá lejò bàbá. gbogbo etí tí ó bá ti sanra mi lóore ni ẹ fún mi o. tí wọ́n ti ṣe ayé lóore. tí ó bá ti sanra mi lóore. mo ní tẹ bá délé ká fi lè mọ̀ pé ẹ wá sórí ètò yìí. ẹ wò ó ẹgbà. wọ́n fi lè kó ọ̀pábọ̀lù. ẹ kọ́ ní àlùjọ ní àlùjọ ní ẹ dà sára káwọn èèyàn fi lè mọ̀ ẹ dà bẹ́ẹ̀ ṣe ń dà kẹ́mi náà dà ẹ dà bàbá. báwo ló ṣe rí. ọgbọ́ yagiyagi lẹ́nu mo sì mọ̀ pé yóò gbọ́ yagiyagi lẹ́nu. bàbá ó gbà ní ó ní. èmi ti dàtọ́ mbẹ́ o. èmi náà ti dàtọ́ kò sí bẹ́ẹ̀ mọ́ bàbá. kò tí a dààmú ẹnu. kò dààmú ẹnu àti sọ́kẹ́nu. Dr. Suleiman ló ní gbogbo yìí o, mo sì fi gbogbo yìí lọ́wọ́. Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní gbogbo yìí o, mo sì kí gbogbo yìí lọ́wọ́. Wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta, ká má ṣòdodo mọ́. Dẹ̀díjẹ́. Àwọn owó ti wà lórí ètò lọ́jọ́ ti tòní fún àyè tẹ́ fẹ́ mọ oríkì ìlú yín ẹgbẹ́ kí wọ́n kí ìlú yín àbẹ́fẹ́ kí wọ́n kí ilé yín 09020171999 ìbẹ̀lẹ̀ wọn máa pè sí 09020171999 àbí kẹ́bà send message láti orí Facebook yín bẹ́yẹn tẹ́ bá ti sẹ́ndẹ̀ wọ́n máa sọ fún wa ìlú tẹ́ bá fẹ́ kí wọ́n kí wọ́n máa sọ bàbá ọmọ Ọ̀ṣun lèmi ìrẹsì lèmi ẹ kọ́ bẹ́ẹ̀ látọ̀dọ̀ mi ẹ kì mí ọmọ rẹ̀ sí mi ní. ìrẹsì o ìrẹsì o bí ọmọ rẹ̀ gbòdò dájọ́ eégún. bẹ́ẹ̀ bá sọ pé yín bàbá ilé bàbá tó bí yín lọ́mọ nígbà olú rẹ̀ sí. bẹ́ẹ̀ ni ọmọ òkè kan òkè kan gàgàrà tó kún ìdè láéláé ọmọ òkè kan gàgàrà tó wọ̀ gbọ́dọ̀ wọ̀ sọmọ pé bàbá ńlá bàbá yín ní ṣẹ́gun fún yín lójú ogun bẹ́ẹ̀ni má gbìyànjú àwọn kògùn wọ rẹ̀ sí i kò ṣeéṣe gbogbo ẹni tó bá kògùn rẹ̀ wọ rẹ̀ sí ọmọ pé wẹ̀ sí ọmọ rẹ̀ olúwa rẹ̀ lójú ogun bẹ́ẹ̀ni èyí tí mo bá wí dẹ́dẹ́dẹ́dẹ́ gbogbo ayé ti mọ̀ báwọn rẹ̀ sí bẹ́ẹ̀ni nígbòdò dájọ́ eégún. arígbó lè lọ́jọ́ tó ní ẹ̀dákun ọ̀pẹ́tọ̀ tábà ti rí ẹ tó dárúkọ ìlú rẹ̀ ẹ jẹ́ ká mọ̀ ká fi lè máa kì í ìlú rẹ̀ sì òun náà ni wọ́n ti kì wá sí. bọ́jọ́ máa bàdàn pè mí kí n sáàkì ọ́ kínkínní bọ́ ọbájọ́ máa lo Òṣogbo kí n bọ́ ọkọ̀ríkì bàbá rẹ̀ bọ́ ọbájọ́ máa lo Ògbómọ̀ṣọ́lé ajílété dákúnjẹ́ ń bọ́ ọkọ̀ríkì bàbá rẹ̀ bọ́ ọbájọ́ ọmọ lọ́rùn kan ọmọ ògbóyè kí n bọ́ ọkọ̀ríkì bàbá rẹ̀ bọ́ ọbájọ́ ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ yẹ́bọ̀ ọkùnrin náà bàbá rẹ̀ ọ̀yá ọ̀bàjọ́ ọmọ Yorùbá òdodo okùn ní gbogbogbò kọ́mọ ní ìjẹ́jì fún okùn wáyé. ẹ dákun yẹn ti wà bẹ́ẹ̀ ṣùgbọ́n kéèyàn tó wà bẹ́ẹ̀ Ògbómọ̀ṣọ́ ni bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ẹ bá wa kí Ògbómọ̀ṣọ́ káàkọ́ bẹ́ẹ̀ látọ̀dọ̀ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì. Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀júgun ọmọ ajílété o àyàkókò nàkẹ́ ajímúdàbà o. bẹ́ẹ̀ ni inú ọ̀pẹ́tọ̀ gàndó tó wà ní Ògbómọ̀ṣọ́ ni. ẹyọ ọmọ Ògbómọ̀ṣọ́ nílé ajílété. pásítọ̀ kan Ògbómọ̀ṣọ́ ni. ògbó ọmọ àfògbójà. yes. lẹ́wọ̀n ọmọ Ògbómọ̀ṣọ́ nílé ajílété o ọmọ àjíkọ̀bí tó yí sógun. ọmọ Ògbómọ̀ṣọ́ nílé ajílété. ẹ̀yin ọmọ agbóògùn dé ní nìran bàbá tó bí yín lọ́mọ ẹ̀rí wọn ní Ògbómọ̀ṣọ́ ọmọ ajíjẹ kankan tó mú kọ́ yẹn kan àlà ọmọ rẹ̀ kò tún yìí ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ nílé ajílété ẹ̀yin lẹ́lọ́dúpẹ́ ẹ̀yin lálára ẹ̀sà bẹ́ẹ̀ni ilé bàbá tó bí yín lọ́mọ bẹ́ẹ̀ni ẹ̀yin náà lẹ́ni bàrùbá bẹ́ẹ̀ni tá a bá fẹ́ lọ ìran bàbá tó bí bàbá ńlá bàbá yín bàrùbá níyàn ọmọ òjòlùgbé ọkù níyàn ọmọ òjòlùgbé ọmọ ọ̀dẹ̀kọ̀dẹ̀ nígbó ìgbére ọmọ ajáwédiwé nìyí ọmọ ajágùndì ògùn tí ọba jẹ́ owó èkú kan ní bẹ́ẹ̀ni ajẹ́ pé ewé rẹ̀ ló kù gan bẹ́ẹ̀ni ọmọ àfògbójà. Dr. Suleiman ló ní kí gbogbo yìí o.
bàbá wa Suleiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ẹ má gbàgbé bàbá wa Suleiman Ẹgbẹ̀jí àwọn ni wọ́n sọ onígbọ̀wọ́ ètò yìí àwọn lawafin àwọn apasi gbogbo àwọn product wọn ẹ dákun ẹ máa order fún ẹ dẹ̀ máa pè wọlé nísìn kẹ́ máa sọ ìlú yín ká dẹ̀ máa kì í bẹ́ẹ̀ni 2017-1999 ẹ pè kẹ́sọ̀ orúkọ ìlú yín kí wọ́n lè ṣe kíni kí wọ́n kí ló wà bẹ́ẹ̀ tàbí wà bẹ́ẹ̀ ìlú wo ló wà bẹ́ẹ̀. ọjọ́ ọmọ Abẹ́òkúta. Adó Èkìtì. ọmọ Adó nìyí. ọmọ Adó-odò. ọmọ Adó kan ẹni kan bàbá lọ sílùú Adó ẹ mọ̀ pé nígboro Èkìtì láre òun ni bẹ́ẹ̀ni kò sí tí wọ́n kí wọ́n sí gbogbo tọ́kárí ilé tọ́kárí oko Ògún ni wọ́n kí wọ́n sí àtọ́nilé àtàlejò wọn. nítorí Ògún ni wọ́n bọ Ògún ìlàkàyẹ ìjẹmọlú wọn lókolódò àbá òwòlọlọlọ ibi tí àríkúkú dó níbi tá a gbé dúró sí náà lè gbé ní ibi tá a dó ẹ má sọ pé a dó ibi tá a dó sí rèé o táwa ti bọ Ògún tiwa Ògún onílé kí ọlọ́dẹ̀dẹ̀ ẹ mọ̀ ìwò ọmọ awúkọ́ gbìnrin ni wọ́n gbé ní ìṣẹ́ agbófẹ́ gírí ní odò tí kù níre odò tó kù ti ọ̀rọ̀ ojú ẹ lọ́fọ́ etí ẹ lódì ilé ló ti mọ̀ lọ́mọ ọkọ lọ́wọ́ èmi náà mú ṣùgbọ́ alálágẹ̀ẹ́dẹ ọmọ àwọ̀rùn tó ń lọ ìjọ ìgbà tí bà mí ọ̀pọ̀ tó pa sójú ní ọ̀pọ̀ ìsẹ́yìn àrò bẹ́ẹ̀ bá lọ sógun ẹ kọ́kọ́ yàgbọ́ Adó bẹ́ẹ̀ bá lọ́dọ́ ẹ máa ń lọ sílùú ìmọ̀ bá lọ sọ́nà bàbá tẹ ìmọ̀ ní kékeré gbogbo ọmọ Adó ọlọ́run ọbọ ní jẹ́gẹ́ Adó ọba àjẹlá ilé. àbí gbogbo èèyàn ọmọ Adó tẹ wò ẹ ọ̀dà fún àwọn product wa ẹ ọ̀dà fún one store àti lawafin àti àlùjọ ẹkùn ọkọ òkè ẹkùn ọkọ gbẹgbẹgbẹgbẹgbẹ ẹ̀yàn ọmọ Adó ẹ̀yìn náà ni wọ́n ti dé ẹ má gbogbo etí ẹ̀sẹ̀ wò wá tẹ̀sẹ̀ darapọ̀ mọ́ wa tí wọ́n fẹ́ pè wọlé 09020171999 ká tún wà bẹ́ẹ̀ ìlú wọn tún wà bẹ́ẹ̀. Mọdákẹ́kẹ́ o. ọmọ Mọdákẹ́kẹ́ ọ̀kọ̀ráyè o. ẹ̀yọ̀ ọmọ Mọdákẹ́kẹ́ ọ̀kọ̀ráyè ogun bàbá yín lè jà mú ò lè ro ogun bàbá yín lè jà mú ò lè yè ogun bàbá yín jà láti gbòòrò Ọ̀yọ́ ìgbà tí wọ́n dé ibi wọ́n gbédé dúró ẹ̀yìn kan wọ́n ń ké ẹ̀rí Mọdákẹ́kẹ́ ó ní ẹ dákẹ́ jẹ́jẹ́ má pariwo ẹni tó jẹ́ olórí ogun bá onígbogbo ọmọ ogun ẹ̀sìn mi jẹ́jẹ́ wọ́n ní ẹ dákẹ́ kẹ́kẹ́ má pariwo ìgbà tó wá di àìsìkò gan wọn bá gbúrò yẹ ogun mọ́ ibẹ̀ ni wọ́n dúró sí lẹ́yà àkọ́dáyé ti sọ pé Mọdákẹ́kẹ́ ọmọ ogun nílẹ̀ ọmọ ogun lóko nìran bàbá tó bí ní lọ́mọ ogun lẹ́jà nìran bàbá tẹ̀yìn ọmọ ajáwédiwé nìyí wọn mọ̀ wípé ẹ̀yin lọ́mọ ọmọ ọ̀gá ni o ọmọ ẹ̀kọ́ ààyè ọmọ ajáwédiwé ọmọ ajágùdì àtàrí ọ̀rẹ́ nígbà díẹ̀ bí àtàrí bá rẹ̀ nígbà díẹ̀ ní kí n bá olókùrọ̀ ni ọ̀rẹ́ nígbà díẹ̀ bí olókùrọ̀ bá rẹ̀ nígbà díẹ̀ ní kí n bá pọ́njà parí lọ nílé bàbá tó bí ní lọ́mọ olókùrọ̀ ó níyàn mẹ́kun ààyè àgbójú olókùrọ̀ lọ́wọ́ sódò ká kò ṣe bàbá gbóyún olókùrọ̀ lọ sódò ká kò ṣe ẹ̀mọ̀ pé oyún ẹni ní gbóòrù ni ẹ̀ tó gbóyún olókùrọ̀ lọ sódò tó kò ṣe sẹ́mọ̀ péyàwó olókùrọ̀ ló gbóyún olókùrọ̀ lọ sódò tó kò ṣe nítorí tó dòdò ọ̀pọ̀ mi tẹ́kọ̀ọ́ ní kẹ̀kẹ́ tó máa gbé lójú mú rẹ̀ bá sọ̀kalẹ̀ kíákíá ó ní ọyá lọ́ba sì gbé ìyá rẹ̀ ó ní ìyá bọ́ ọba délé ọmọ wù tó ọba délé tó ọba wí ó kú ọmọ ẹkùn tí torí tó ọba délé tó ọba wí ó kú ọmọ ẹkùn tí jàgbó tó ọba délé tó ọba wí ó kú ọmọ ẹkùn tí jàkúkọ di ẹ tó ló gbé lórí sarasara ẹ̀yin ọmọ àkọ̀ráyè lórílẹ̀ àbàbẹ̀ ìlú èdè kíákíá. ìlú olóògbé nù Olúmáyọ̀wá ọmọ Òrìṣàtọ́lá. kọ́lá wọn dẹ̀lẹ̀ bẹ́ẹ̀ èèyàn mi tó ti lọ ní. ṣé ẹ ti sùn oorun wẹ̀ rírú àkókò ìkọ́ bàbá o. ẹjí Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín. báwo ó dé agbára lọ́jọ́ ìlera lọ́rọ̀ ẹ wá
àwọn nìkan kọ́ lájọ wà bí ẹgbẹ́ mi Torotoro ẹgbẹ́ mi bàbá mi àwọn lájọ wà bí ní ọjọ́ ti tòní sáwọn ìlú tún ti wà ń bẹ̀ sáwọn ìlú ti wà ń bẹ̀ mọ́ wá gbàgbé yẹ ká sáré lọ lé àwọn àna mi ẹ ká lọ dún àwọn àna mi níbo nílùú àwọn àna mi náà sáà ti gbàgbé báyìí mo ní náà àwọn òtí ẹ̀rọ ti mọ́. láì nípìnlẹ̀. bẹ́ẹ̀ni. àwọn gbàgbé president tó wà bíbí náà ni Láwáfì ó wà bíbí àlùjọ gángan ó wà bíbí bàbá nínú gbogbo àwọn president tó wà bí èwo lẹ ti lórí yàtọ̀ sí ètò àfún ìtẹ̀mú nìsín. eléyìí tí wọ́n fún mi níjọ́ ní tí mo lò wo ìdá ń pè ní one stone yìí ni one stone ni bẹ́ẹ̀ni èyí lẹ fi tọ́ mi lẹ́nu wò. bẹ́ẹ̀ni. tó wá dùn mí ni wípé ìwọ̀n ń wá káàkiri Ìlọrin mọ̀ mi tí wọ́n wọ̀ sí. ẹ ọ̀dà fún ni ẹ ọ̀dà ni. mo wà ká torí pé mo lò ó ní ọjọ́ kejì tí mo kàn jí gẹ́gẹ́ mi wọ́n kọ̀rọ̀ abọ́ sí pálẹ̀ kí n jẹ òwò kan tí wọ́n ń ṣe ní orí afẹ́fẹ́ ìyàwó mi ti gbé omi léèwẹ̀ ó ti bá ń somi mo wà ní ẹ máa bọ̀ kẹ́ wá wẹ̀ wà ó pé pẹ́pẹ́ fún ìmọ̀ pọ̀ ọ̀pẹ́ bàtà wo dúpẹ́ ó tún ti dáná oúnjẹ ó ti gbóúnjẹ ẹlẹ̀ nígbà tí torí kì í yábà ìpápà pápá mi tẹ̀lé bó lọ wá rí wọ́n bá tún kí mi pé ẹ̀wọ̀n sí wà náà mo mọ̀ sí wà náà ẹ̀wọ̀n ní kí lẹ ṣe o. wọ́n wo pé kí mo á ṣe àpọ̀ṣẹ̀lẹ̀ wá rántí tí mo ṣe mo ti gbé lura kí n tó ṣe tí mo ṣe. o tẹ́ ẹ gbẹ́lura kẹ́ tó ṣe o tẹ́ ẹ ṣe. tó nù àwọn ẹni abájọ lọkùnrin lóbìnrin kí mi dùn. ta ló wà bẹ́ẹ̀ ẹ dákun ẹ bá ń kí ìlú àná mi dáadáa tọ́nà tí ẹ ti sọ bẹ̀ fún wa mọ́ kó mọ̀ tí ẹ ní kó mọ̀ ní ibi tí bẹ́ẹ̀ ni. bàbá wa amọ̀rànwó lè wá fẹ́ gba gbogbo àwọn tó wà lórí pírọ́dọ̀tì. àgọ́ sí ìmọ̀ràn kankan tẹ́lẹ̀ wọ́n gbà gbogbo nàláì tó kálukú ń bá kiri ìdílé túmù ni wọ́n wà yìí. bẹ́ẹ̀ ni ewé àtẹ̀gbò ni wọ́n fi ṣe owó náà ṣe ewé àtẹ̀gbò ni gbogbo ìtàn ń gbé lọ náà níbi ìkànnì náà ewé àtẹ̀gbò. egbò náà ní. àmẹ́lẹ́yìn ewé àtẹ̀gbò tilẹ̀ bá bá wa rèé tó ọmọdé ọmọ Yorùbá ọmọ yìí pé Ọlọ́run dá nǹkan fún Ọlọ́run fún ànìkan lẹ̀ Yorùbá ọwọ́ á gbé àwọn kan dìde wọ́n á sọ fún ọ wípé ẹ̀yin ni ẹ mójútó Ọlọ́run wá ní kí wọ́n àwọn bàbá wa Ẹgbẹ̀jì ọmọ ọbẹ̀ ẹ̀rí gbogbo product ń dẹ̀ lọ́dọ̀ tiwọn òun lójúlówó òun náà ni àwọn eléèbó máa ń pè ní original. original ni bẹ́ẹ̀ ni original. ẹ dákun bàbá ẹ ká sáré lọ sí Ìjẹ̀bú làwọn àna mi Ìjẹ̀bú. Ìjẹ̀bú Ìjẹ̀bú alárẹ̀ o ọmọ pé wọ́n ní kékeré Ìjẹ̀bú. bẹ́ẹ̀ ni owó ni bẹ́ẹ̀ ni àgbà Ìjẹ̀bú. bẹ́ẹ̀ ni owó ni bẹ́ẹ̀ ni obìnrin Ìjẹ̀bú. owó ni ọkùnrin Ìjẹ̀bú. owó ni ọba Ìjẹ̀bú. owó ni ìjòyè Ìjẹ̀bú. owó ni wọ́n níran bàbá tó bí wọn lọ́mọ Ìjẹ̀bú alárẹ̀ ọmọ afọ̀ògùnjà. torí wípé tí n bá sọ pé wọ́n fẹ́ péjà èpè kọ́ àṣẹ làwọn kúkú ní. bẹ́ẹ̀ ni bí n bá rẹ̀ làwọn bàbá tó bí wọn lọ́mọ. àṣẹfẹsẹwò rẹ ni. bọ́bá wù Ìjẹ̀bú àwọn orí rẹ̀ ní wíníwíní. bọ́bá wù Ìjẹ̀bú àwọn orí rẹ̀ ní wíníwíní. àwọn lọ́mọ alágẹ̀mú ọmọ àbúrò wíní kẹ̀kẹ́. Ìjẹ̀bú alárẹ̀ ọmọ iwájú ọlọ́pọ̀ tí ìṣògùn ni wọ́n àkẹ́sẹ́ ọlọ́ra ẹsẹ̀ jìgbà lẹ́kẹ̀ ọmọ ọ̀sìn ọmọ ọ̀rà ọmọ kíní bẹnu ọ̀gbìn tí ọmọ ọdún wọn yóò pani ẹjọ́ pani yóò sì ní pani kó fi ilẹ̀ kọ́mọdún mọ̀ọ́rùmọ́ ni. Ìjẹ̀bú alárẹ̀ ọmọ owó ọmọ ọ̀sìn ọmọ ọ̀rà owó bẹ̀lẹ̀ Ìjẹ̀bú tilẹ̀ tó kò ní ilé bàbá tó bí wọn lọ́wọ́ Ìjẹ̀bú alárẹ̀ ọmọ àfipéjà. ọmọ àfọwọ́jà ní Ìjẹ̀bú àfẹ̀pẹ̀jà mọ́ ní Ìjẹ̀bú owó ni kékeré Ìjẹ̀bú owó ni àgbàlagbà Ìjẹ̀bú owó ni torí akílájà Ìjẹ̀bú owó ni. ẹ ṣe ohun bàbá wa a gbọ́ wípé ẹ fẹ́ ṣe lọ́ńchì kí lẹ fẹ́ bá wa sọ nípa lọ́ńchì tẹ fẹ́ sí ni àti kí ló fà á tẹ fẹ́ sí lọ́ńchì kí ni ó bí kí ni orúkọ rẹ́kọ̀dù tẹ fẹ́ sí lọ́ńchì rẹ bàbá.
ìlú náà tẹ́ni mo rò ní pé àwọn ọmọ onílùú ni mo ṣe rẹ́kọ̀dù yìí fún. àwọn ọmọ onílùú rárá àwa ọmọ onílùú. àwọn ọmọ onílùú la ṣe rẹ́kọ̀dù fún wa pé bóòlù ló ṣe wá tí ó wá gbàgbé inú bàbá tó bí lọ́mọ. ó ṣe wà ó jẹ́ pé ọwọ́ àfi àjò ó fi ṣe lé kò ní rántí ìlú bàbá tó bí ọlọ́mọ mọ́. a pe àwọn tí wọ́n ń bẹ lájò tí wọ́n wálé pé kí wọ́n dàkún kí wọ́n wálé kí wọ́n tún lẹ̀ bàbá wọn sí. a wá fún àwọn tẹ́ ò lè mọ́ fi ìlú bàbá wọn tí wọ́n fi ìlú bàbá wọn ṣeré tí wọ́n ò lè mọ́ ṣe dáadáa sínú bàbá wọn a wá mú àkàsára sí wọn a kì wọ́n a kì ìlú bàbá wọn ọ̀hún a sọ bí ìlú bàbá wọn ti ṣẹ̀ bí ìlú bàbá wọn ti ṣẹ̀. ó lè ṣẹ̀ wá. bí orúkọ tó bí ìlú bàbá wọn nílẹ̀ Yorùbá aṣọ sínú rẹ́kọ̀dù ìlú bàbá tiẹ̀ o tó fa orúkọ tí ń jẹ́rẹ̀ ní aṣọ káàkiri nílẹ̀ Yorùbá àmọ́ bá ti máa ṣẹ́nu àkọ́kọ́ rèé tí àwọn ẹlẹ́bùn pè ní sinisi wà á máa wá káàkiri á lọ Ògbómọ̀ṣọ́ á lọ dúró síbẹ̀ bẹ́ẹ̀ ni á kì ìlú Ògbómọ̀ṣọ́ bó ṣe sìn á sọ àwọn tí wọn ò fi ìlú wọn lẹ̀ tí ń gbé bẹ̀ gíláàrúgẹ á padà máa sọ àwọn á pè wọ́n á fún lámì ẹ̀yẹ torí gbogbo àwọn tá a fún lámì ẹ̀yẹ níbi eléyìí wọ́n pọ̀ o a fún bàbá Sàràkí bàbá gbàsí tó ti kú ni o. tó ti kú bẹ́ẹ̀ ni. ìlú wo ni bàbá Sàràkí náà. ìlú Ìlọrin ni. ìlú bàbá Ìlọrin tó bá ti yá ẹ kì í Ìlọrin Àfọ̀njá ẹ bá mi kì í ẹ wà á kì í Ìlọrin bàbá mi ẹ̀mí àní bàbá mi. ẹ ká ẹ sẹ́wù fún bàbá mi o. sẹ́wù bàbá mi nù ẹ wà kí ẹ lé ọba àlù Ìlọrin. ọmọ àtàkùn onípẹ̀rẹ̀pẹ̀ àtọmọ ọlọ́mọ bọ́ tiẹ̀ ọ̀tá ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn fi rókun gbà. ọmọ yìí pé Sùlùgà Bàrí ọba ìlú Ìlọrin ló wíwùn. bẹ́ẹ̀ ni bàbá mi nù. ọmọ tánkù ọmọ àlèkálẹ̀ ọmọ Dáúdù Bàlà ọmọ Láòfẹ́ ní sáájú. wọ́n ní tí Gàmbàrí bá ní sàwàdà ilé bóyá lẹ́jà ẹni tọ́ba wà bá ńlá bàbá wọn kí ni wọ́n fẹ́ ṣe. bẹ́ẹ̀ ni kò sí wọ́n tá a bá ṣe àṣegbé ni. Gàmbàrí Súlé Kìnání Gàmbàrí ọba wa ní gbogbo olú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. ọmọ àríkẹ́ sọlá ni wọ́n. bẹ́ẹ̀ni àrífi wà láàtọ̀ tọrọ bẹ́ẹ̀ni. àfi kálámù dámọ̀lẹ̀ wà á ṣe kankan wọ́n ìlú lágbàjì ké wọ́n ké. bẹ́ẹ̀ni etí sóbì olóhùn ẹgbẹ́ ìjẹ́ etí ìsìnìkàrí olóhùn ẹgbẹ́ ìfà. bí jagun ọ̀pọ̀ jàjàgbọ́n bímọ bí ẹ̀dẹ́ kó tó dé oníjà àgbàgbé jagun àwọn àgẹ̀sì gérí bàbá làwọn ni. nígbà kíkan ọba ìlú Ìlọrin bẹ́ẹ̀ ni kí n mọ̀ dúró mọ́ torí pé Ìlọrin tó rí nílùú yá mi Àjọkẹ́ adé ọmọdé odò tó ti gbilẹ̀ bóra bí a sọ àárí o bàbá wa ń sọ nípa ìlú Ìlọrin àní dákẹ́rẹ́ bẹ́ẹ̀ ni olówó ń bẹ ní Ìlọrin ọlọ́lá ń bẹ ní Ìlọrin bẹ́ẹ̀ ni àwa wo Sàràkí pẹ̀lú tó ti ṣe káàkiri bàbá yìí la fún ní àmì ẹ̀yẹ àtúwò sùnsùnsùn àwo gómìnà ànánidọ́hùn ọmọ mọ́lẹ́wọ́ ọmọ ládẹ́rẹ́ Muhammed Lawali òun náà ọmọ ìlú Ìlọrin ni ọmọ olóògùn bẹ́ẹ̀ ni àfọ náà láwọ̀ ọ̀dùn pé ó ṣe dáadáa láti Ìlọrin yé àwo sùnsùnsùn gómìnà tí bẹ́ẹ̀ ní ìsìn bàbá rẹ̀ Afọlámi ẹ̀yẹ bàbá rẹ̀ náà ṣe gudugudu méje àti ẹ̀yà mẹ́fà nílùú Ìlọrin ọmọ náà tó ń ṣe lọ́wọ́ yìí ṣe dáadáa tọ̀ ẹ̀yìn Afọlámi ẹ̀yẹ àwa lu àwọn ìlú kọ̀ọ̀kan alọ̀ ìlú Òmùpó àmú bàbá wa Awal ìlú Òmùpó bàbá yìí ṣe dáadáa nílùú Òmùpó òun ló jẹ́ kí gbogbo àgbáyé ọmọ ìlú kẹtẹ́ pè ní Òmùpó nípínlẹ̀ Kwara kí ni wọ́n pè ní Òmùpó gangan àṣẹ aṣọ níjà Ùpó òun bẹ nílùú Ifẹ̀ ìlú Ifẹ̀ ni wọ́n ti wá dé dúró ẹ̀rí o kábíyèsí ọba Adébáyọ̀ kábíyèsí o ọba Adébáyọ̀ kábíyèsí o ọmọọba ló ń kí yín o. àwa mú bàbá wa Kọ́láwọlé bàbá òsì ọlọ́ọ̀ petrol station ti bẹ̀ ní Ìlọrin bíi bàbá ẹ̀ náà ṣe gbùdú méjì mẹ́fà àní inú nílùú Òmùpó wọ́n ṣe gbùdú méjì mẹ́fà àwọn náà gbà mí yé bàbá òun náà ti láyé mọ́ o a ò wo pé ẹni tí ń bẹ láyé nìkan la fẹ́ fún lẹ́yìn bá ṣe dáadáa tó ti kú á fún àwọn ọmọ rẹ̀ wá gbà á kò ṣe dáadáa ká lè jẹ́ kí àwọn tí ń bẹ láyé kí wọ́n lè máa ṣe dáadáa ká lè máa túdú bàbá wọn ṣe ká lè mọ̀ pé èèyàn ń wò wọ́n àwọn èèyàn ń rí wọn bá a ṣe ṣe káàkiri nù. ọ̀dà ìṣe ń bọ̀ ní ó ti wáyé níjọ́ wo ni ó dẹ̀ wáyé bàbá. ẹ ṣeun
yóò wáyé ní Favour Hall tí ń bẹ nílùú Ìlọrin ní Favour Hall tó wà Ìlọrin ní Kúlẹ̀ndé estate nìyẹn Kúlẹ̀ndé ní Sango ibẹ̀ ni yóò ti wáyé aago 12 lábẹ́rẹ̀ lọ́ọ̀ 26 aago 12 lọ́ọ̀ 26 Sunday tó parí oṣù September ikú ní àbí àpòkò ṣe gẹ́tọ̀ náà gbogbo ẹni tẹ́ wà gbogbo ilé rẹ̀ máa rí wò live rí wò live bẹ́ẹ̀ ṣe wò wá inú lẹ́sẹ̀ rí wò live lọ́jọ́ náà àwọn èèyàn ń bọ̀ abẹ́ o àwọn lọ́balọ́ba kábíyèsí ọba ìlú Ìpẹ̀tù àwọn tó ṣe kàkàkàkà nílùú wọn tẹ́ ṣe dáadáa nílùú wọn Ìpẹ̀tù gbogbo àti kílẹ̀ ń pè ní Ìpẹ̀tù gan ọjọ́ náà ni wọ́n mọ̀ ní rẹ́kọ́ọ̀dù Ìpẹ̀tù gbogbo wọ́n bọ̀ wá. ó dà ẹ ṣeun bàbá àwọn ti fẹ́ máa lọlé lọ́jọ́ ti tòní ṣùgbọ́n ẹ má gbàgbé gbogbo àwọn product wa tí a ṣe kí ni tí a ń tà ẹ má gbàgbé kò yẹ kí ilé kọ̀ọ̀kan kó má ní adé sọ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè rí àwọn ọjà yìí bẹ́ẹ̀ ṣe lè ríra ó dé o 2017 1999 ẹ kàn text message sórí ẹ lórí WhatsApp pé ẹ dákun mo fẹ́ ra nǹkan báyìí mo fẹ́ ra nǹkan báyìí wọ́n lè ṣe kí ni wọ́n á da inú kò wá sílùkìlù tẹ́ ẹ lè wà tá à ní ṣe kí ni tá à ní gbé dé ọ̀dọ̀ yín kò sílù tẹ́ ẹ lè wà tí ò ní dé ọ̀dọ̀ yín akíyàbáwa Suleiman Ẹgbẹ̀gí ti ìlú Ògbómọ̀ṣọ́ pé wọ́n ṣe. ọkùnrin tó lè má dé lé pé láti dojú iṣẹ́ kò lè gbági mọ́ ọ̀rọ̀ dáadáa kò lè tàtẹ̀kọ́tẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gbọ̀ngàn ní solution sọ̀rọ̀ rẹ̀. ó kárí ọkọ mi. a gbọ́ ó tó bá fi lè mú obìnrin tó sọ pé ó kárí ọkọ mi sà kí ló ṣẹlẹ̀ nu. ó ti gbẹ́nu ẹ̀ bí ọ̀rọ̀ àlùjọ ni ẹnu la gbẹlura làwọn náà ti gbẹlura ká tó bẹ̀rẹ̀ ètò a ti gbẹlura a tún bá sórí ètò a gbẹlura ẹ rí i pé ojú wa ṣe kí ni ó ń wòran ayọ̀ àwọn akẹ́ ṣe kí ni a gbá yagiyagi àwọn akẹ́ sọ̀rọ̀ ayọ̀ sí ẹ̀yìn tẹ́ wò wọ ẹ̀yà lálùbáríkà ayọ̀ ẹ̀wọ̀n abẹ ẹ̀dẹ̀ má gbàgbé ẹ̀yà pàṣí òun náà wà bíbí ẹ̀wọ̀ ẹ̀ tí ìfúnpá yín tó ga gbogbo ẹ̀yin tẹ́ nítọ̀ ṣúgà ó wà bíbí ó sí gbogbo ẹ̀yin tí ìdáwọ̀ kíní kan wá rìn ní àwọ̀ká ara mi ẹ̀wọ̀n ẹ̀ máa sọ fún yín ṣé ẹ rí apàṣí yìí àìpàṣí táwọn yìí tí ní bàbá tí ní ẹ wá gbọ́ mi ṣé ẹ rí tí yìí ó yẹ kí èèyàn máa lọ ẹ tó mú àtẹ̀ntí ò mú ó yẹ ká máa mú ẹ wá gbọ́ mi o tó bá ti lè mú yàn yóò gba apá kan àtẹsẹ̀ kan bàbá stroke bọ́ọ̀nù tí stroke bá rẹ̀ ti lè mú yàn kí ló kù wíìsì àlòkù olóòrè yẹ ká bá wọn jókòó sí orí rẹ̀ bí ògbó ṣe ń jẹ́ tọ́lọ́ ìwọ tó bá ti rí wípé bóyá ẹsẹ̀ ó ń kú wìtìwìtì ọjọ́kòó jẹ́ pajápajá wá mú ẹ lẹ́sẹ̀ àbó mú ẹ lápá ó wà wọ́n pé ó dàbí pé kò sí nǹkan tètè ó wà ó ọ̀dà fún àdẹ̀wò rẹ̀ máa kàn ní ara bí ògbó ṣe ń jẹ́ ti Ọlọ́run ẹ wo àtijọ́ máa lọ ní ọjọ́ ti tòní náà nu adúgbò náà gbogbo àwọn tí ó kú. làwọn fi àwọn mi sọ làwọn fi ògbóngàn kí ètò òkè. bẹ́ẹ̀ni o Torotoro ní iṣẹ́ làwọn fi àwọn mi sọ lágbo ara ó yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kankan ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí ìbáradì tó roni gorogo ìfúnpá gíga ibà táífọ̀ì ara ò jí gbégbé àbí òmókun dáadáa ọkùnrin tí ò lè ṣe sí akọni obìnrin tí nǹkan oṣù ẹ̀ ń ṣe ségesè. ó gbé owó obìnrin kó tó ṣe nǹkan oṣù tí wàá máa lọ́nu mọ́lẹ̀ ó ní láwáfíì ni ló láwáfíì kí o gbọ́ ara ẹ gbogbo ọ̀dọ̀ tí ara ẹ mo sọ fún pé olè mi lò òní ní ìmú fi ṣe kí ni òní ó fi ń lọ ọlẹ̀ á sọ fún pé gbogbo tó fẹ́ ọ̀dà fún kò sí ìlú tó wà tí ò ní dé ọ̀dọ̀ rẹ dáadáa béèrè lórí àwọn product yìí 09020171919 láwáfíì ni bàbá láwáfíì ni ó ṣiṣẹ́ gan bàbá ó bí òmòrú jẹ̀díhun bí wọn bí jẹ̀dí ṣe lé ó lè lè lágbára tó ẹ̀pọ̀ èèyàn bá gbá ní báyìí tó túlẹ̀. yóò túlẹ̀ ni bàbá yóò túlẹ̀ ni iṣẹ́ lawafin nìyẹn kò wá sí product wa tó bá fẹ́ lò wàá kọ́ lo lawafin torí lawafin òní kì tó ti gbogbo ẹ̀ yóò wá sí gbogbo ẹ̀ kalẹ̀ yóò wá sí. lawafin ni eegun ṣoṣo tí parí ike. bẹ́ẹ̀ ni bàbá. ẹ̀rù jẹjẹ tí ń gba gbogbo jẹ̀dí lẹ́nu. orúkọ rẹ̀ nu. ẹ̀rù jẹjẹ tí ń gba gbogbo jẹ̀dí lẹ́nu. bẹ́ẹ̀ ni kò sírú jẹ̀dí o. gba òun ni gbáko làgò. kó ọ̀làgìrì. gbà kó gbogbo ayé ọmọ àrùn. gbà bẹ́ẹ̀ ni bàbá. kó gbogbo àwọn àrùn dànù. tí kò yóò kó wọn dànù ni. lawafin ni lawafin òṣùbàrẹ̀ o lawafin òjíṣẹ́ lọ́rẹ́ o látọ̀dọ̀ bàbá wa Ẹgbẹ̀jì o.
Ògbómọ̀ṣọ́ ààrẹ rèé o. ẹ wo nídìílé gbogbo àwọn ìdílé tí wọ́n ti ní wọ́n mọ̀ wípé Láwàfin ó ti ṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ó ti ṣẹ́ gan-an ẹ̀wọ́n mọ̀ wá gbàgbé one stone yìí gbogbo èyí tí ibà ẹ̀dẹ̀ mọ̀ wípé lásìkò yìí ibà àwọn kan wípé ibà pọ́njú pọ́ntọ̀ ibà jẹ̀fun jẹ̀dọ̀ àwọn òtí ẹ̀fẹ́ mọ orúkọ tí ibà òun lè jẹ́ ìwọ gbé mẹ́rin lura láàárọ̀ gbé mẹ́rin lura lọ́sàn-án gbé mẹ́rin lura lálẹ́ wá gbọ́ bí tó bá fẹ́ lò wá fi omi tó bá wọ̀n oníkan fi lò ẹ wo tó bá di ọjọ́ kejì wo wàá ṣe báyìí ni wàá ṣe báyìí ààrẹ ó ṣe kí ni ààrẹ ó lè. kẹnẹrí o Kẹ́hìndé ìdílé báwọn Abíọ́dún o ọmọ rẹ̀ sí òbí ààrẹ gbogbo dájọ́ eégún èjì ara sókun ẹni bẹ ju ẹ̀rọ tí lónìí lórí ìdílé tẹ́lẹ̀ ẹ̀rí èjì lọ́wọ́ lé tọ̀ ń wá ọmọ bẹ́kìsì bẹ́kẹsẹ́ wọ́n fẹsẹ̀ méjèèjì bẹ́lẹ̀ alákìsà táwọn náà wà bí nígbà sọ fún mi kí n bá ọ̀rẹ́ lé kí mi kí n padà lẹ́yìn ìgbà tá a rí táyé la rí Kẹ́hìndé Kẹ́hìndé lórí táyé ọmọ ọ̀pọ̀ wáyé ọmọ àwò báyé ṣe rí Kẹ́hìndé lágbà. bàbá ẹ̀ ti kẹ́ lọ́wọ́ bó ṣe rí ni èmi jẹ́ Kẹ́hìndé mo tún wá fẹ́ táyé. Kẹ́hìndé lọ́wọ́ lọ fẹ́ táyé olú ọmọ pé ìbejì ló bí ìbejì ìwọ ló yẹ ká máa pè lóòsà. àwọn gẹ́gẹ́ lóòsà. máa gbọ́ ẹnu tèmi lókun èmi Ayọ̀dún Ògún mo wá fẹ́ gbéra lẹ̀ mo rí ìdè mo fẹ́ máa lọ. bẹ́ẹ̀ni bàbá. ọ̀ á rí kíní tó fún mi lò. bẹ́ẹ̀ni. kíní ọ̀hún gbéra lábẹ́ aṣọ mo fẹ́ lọ tí a ti gbọ́ bàbá ó gbéra. bẹ́ẹ̀ lábẹ́ aṣọ ilé yá. tí yóò bá wá sílé kọ́. tí yóò bá sílé wọn lọ rè wálé kan yàn. tí àwọn mi gbọ́dọ̀ gbọ́ láyé. ọba ló yá lò ìyó wà lè yá ẹ wà lé o bàbá ti ń bọ̀ o. ẹ lè bá ké sí kó tètè padà sílé. wọ́n ní ẹ padà sílé mi tẹ́ bá wọ ẹ padà sílé. wọ́n ní àlùjọ gángan ó ti ṣiṣẹ́ bàbá sẹ́yìn lò kan sí ni. a pé kí n lò kí n lò ó lè dúró dáadáa bàbá. gbogbo ara lè jí pépé Ayọ̀dún Ògún ọmọ bàbá balẹ̀ ọmọ bàbá. ẹ wo àlùjọ gángan ni ẹ wo ó ṣiṣẹ́ gidi ó ṣiṣẹ́ kárakára tẹ́ bá wá mú bàbá báwo ni òórùn rẹ̀ kọ́kọ́ ṣe rí. ìsọlọ́tí bọ́lá bá sì fẹ́ mọ ọlọ́tí ń bẹ bá wá fẹ́ lu olómi wà olómi lèmi lòun ọlọ́lọ́tí kẹ mọ́ wọ́n wá wò wípé bàbá tí ń sọ̀rọ̀ ó mutí ó Ayọ̀dún Ògún mo lè mi èé mutí bẹ́ẹ̀ni kúndarú nìmi ọmọ àrídìí ògbólógbò bẹ́ẹ̀ni bàbá tó bí mi yẹngi ọmọ arọ́tíwẹ̀ bí odò ọmọ tẹ́ni níjọ́ èmi ọmọ olóòjẹ́ làmókò wọn kò ló lé ẹ̀ga ọmọ ọparun jẹ́gẹ́dẹ́ etí iye mẹ́rin òkú ni wọ́n bọ nínú ilé wa ọmọ odò tẹ̀bí ojú ọ̀rọ̀ náà abẹ́wò. àwọn adúpẹ́. gbẹgẹgẹ tó kù lura. ẹgbẹ́lura bàbá ẹgbẹ́lura ó ní bàbá gbẹ́lura yẹn àwọn náà ń gbẹ́lura ìwọ́tọ̀ wà lé wọn náà wọ́n dà fún gbẹ́lura ẹ̀wọ́n kan dùn mí pé gbogbo àwọn tó wà lo òyìnbó orí WhatsApp náà máa pè sí ẹ̀wọ̀n ilé ìpè. ẹ má kọ ọkọ yín kọ́lọ̀ rẹ̀ yálè tí bá ti ń lo one stone náà ni àbí bẹ́ẹ̀ ni àlùjọ gẹ́gẹ́ àti àlùjọ gẹ́gẹ́ ẹ̀wọ̀n mo gbẹ́lura yìí náà àlùjọ ni sálùjọ mo àlùjọ lè lura ọkọ yín bá ti ń lálùjọ àwọn àfarabalẹ̀ nílé kó máa lù dáadáa torí àlùjọ kó lọ lù fún yín ọ̀dà àdúgbò lù fẹ́ lómi bí ta lọ. èmi Ayọ̀dún mo fẹ́ lọ lálùjọ fún àwọn ẹ̀ bá gbọ́ àlùjọ ló ń ṣiṣẹ́ lọ́wọ́ wá ń sùn náà náà ṣiṣẹ́ lára tàwa yìí náà Láwàfin náà gbogbo ẹni tí ẹ wò wá àbí tẹ́ máa tún wá wò tẹ́ máa wò wá lórí YouTube ẹ máa láìkí péjì ẹ máa share ẹ máa lọ sórí YouTube channel wa Adùn Àṣà Yorùbá TV lórí YouTube ẹ máa subscribe sórí rẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín àrẹ̀kí bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ ẹ má gbàgbé one stone promo ti ń lọ lọ́wọ́ o promo náà láṣẹ o àbájọ pé lónìí gbogbo èyí tẹ́ bá ti rà tẹ́ bá ti order fún product lónìí ìlúkìlú tẹ́ bá lọ kì í sókè òkun o gbogbo èyí tẹ́ wà Nàìjíríà ni o ẹ̀ ní sanwó mọ́tò lẹ́yìn kẹ́ order kẹ́dẹ̀ sanwó product
lásán owó tó fi máa dọ́dọ̀ yín ní san bí bàbá wa Suleiman Ẹgbẹ̀jì sí ni pé ká tó ṣe fún yín lónìí nìyẹn bàbá fẹ́ kí o gbolé kó nílé lọ́wọ́ Làwàfin ẹ má gbàgbé Làwàfin Ògúnjẹ̀dí tó ṣiṣẹ́ gidi gan. adúpẹ́ lọ́wọ́ ẹ̀wọ̀n tájọ mú ètò ìwá sí ojú mú màá wòrán yín lọ́jọ́ ti tòní adúpẹ́ pásítọ̀ wà bí blessing wà bí ayàmínà wà bí Táíwò Akínlájà Kẹ́hìndé Abíọ́dún wà bíbí láìpẹ́ yóò kúrò ní Akínlájà yóò di Abíọ́dún Kẹ́hìndé fílù kí bàbá wa towótowó ẹ bá wa dágbére fún gbogbo àwọn ọmọ Nàìjíríà. èmi ò ní dágbére fún kú èmi Ayọ̀dún Ògún ò ní dágbére fáwọn láéláé torí Elédùmarè tó dá ayé àtọ̀run lálábò tèmi bẹ́ẹ̀ni èèyàn ò lè sọ mi bẹ́ẹ̀ni bọ́bá sí èèyàn ní bá ń sọ mi yóò ló ti sú o ṣùgbọ́n Ọlọ́run ọba ni èésú bẹ́ẹ̀ni ń sọ mi láti inú oyún ìyá mi títí tí mo fi wá dọmọ ọwọ́ mọ̀dọ̀mọ ọwọ́ mọ̀dọ̀mọ rìnṣẹ́ tán mo dàgbà mo tójú bọ́ Ọlọ́run ò padà lẹ́yìn mo wá ń wí káyé mo wá ń káàkiri káyé Aláàjì Kristẹni ni wọ́n pè mí ọmọ tẹ́ ń pè lálàjì Kristẹni bẹ́ẹ̀ni ọmọ ó yẹ ká fi kan kú Aláàjì Kristẹni babaláwo èmi ò kúkú dá nǹkan kan mọ̀ lọ́wọ́ Ọlọ́run ọba tó bẹ́ẹ̀ni Ọlọ́run àwọn náà ké pé bàbá Ọlọ́run mi kọ̀ọ̀kọ̀ bẹ́ẹ̀ni ọba tó mọ kàn tó sì mọ bẹ́ẹ̀ni tó mọlé tó mọ ọba tó mọ òkè tó sì mọ ìsàlẹ̀ tó Ọlọ́run ní a tún padà ìpàdé ara wa níjọ́ mi ọjọ́ rẹ̀ ẹ̀ní kú bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi èmi náà ní kú ìjìrẹ́ ò ní kú gbogbo àmọ́ bẹ̀ láàyè gbogbo ẹ̀yìn tẹ́wọ̀ wọ ẹ̀ní kú ẹ̀sàmí àwọn pàdé ara wa láyọ̀ àmì mọ̀lẹ́ o àbọ̀ mi mọ̀lẹ́ o mo jíṣẹ́ tẹ̀ràn wa àbọ̀ mi mọ̀lẹ́ o. ẹ ṣe bàbá ẹ̀yẹ lọ jókòó dè wá àwọn ètò ó ti lọ síbi ìparí ǹjẹ́ a rí ìbéèrè kankan ǹjẹ́ a rí ẹnikẹ́ni tó béèrè béèrè kí àwọn aká tó máa lọ ẹ má gbàgbé ìlera lọ́rọ̀ nǹkan tó bá ń ṣe ìwọ béèrè ọ̀dà fún àwọn nǹkan tó bá fẹ́ rí bíbí 090-20-17-19-99 090-20-17-19-99 090-20-17-99 1999 òun náà ni òun tẹ́ fi máa ọ́dà fún kínní lẹ́yìn ètò ẹ mọ̀ pé tẹ́ bá pè kò sẹ́ni tó máa gbé ẹ kàn send message sí orí WhatsApp pé ẹ dákun afẹ́ra one stone afẹ́ra Làwàfin afẹ́ra pasi afẹ́ra Sulafin àwọn kan tí afẹ́ra àlùjọ gángan ẹkùn ọkọ̀ òkè àlùjọ gbàgbàgbà àwọn àdúpẹ́ lọ́gbọ̀ ẹ̀ tí ẹ wà mo máa ṣàdúrà pé gbogbo ẹ̀ tẹ́ra dátà tẹ̀ fi wò wá pé ẹ̀wà nínú owó tẹ̀ pé nǹkan tó máa ṣẹlẹ̀ tẹ̀ ní fi lówó tẹ̀ fi níra dátà kò mọ̀ ní dé báyìí àìsàn tí ó gbà fún lọ́wọ́ yìí tẹ̀ fi ní lè rí fóònù tẹ̀ kò ní dé báyìí o bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ní pé ká kí í dáadáa wípé ẹ̀yin tẹ́ bá ń pe àwọn tí àwọn ò bá píkì kọ́ nọ́mbà tẹ́ fi wọ́n dà yìí ń tẹ́ bá fẹ́ ẹ̀sọ́ sórí rẹ̀ wọ́n làwọn máa da yín lò ó dáa ju kẹ́ pe àwọn lọ àwọn lè máa dá àwọn èèyàn lóhùn lọ́wọ́ táwọn ẹni náà bá dá yín náà lóhùn lọ́wọ́ káwọn kan wá máa pè pé kò sí bí wọ́n ti fẹ́ ṣe. lẹ́ẹ̀kan sí fún ìtẹ̀ ẹ̀sẹ̀ wò wá fún ìgbà àkọ́kọ́ 090-20-17-19-99 ẹ̀ẹ́dẹ́gbẹ́ bàbá wa fẹ́ send message sí wọn gbọ́ mi ò mọ̀ pé o nǹkan tó bá fẹ́ bèèrè lọ́wọ́ wọn ká bó dẹ̀ wù ẹ́ láti rí wọn ni wọ́n máa sọ pé ẹ máa lọ sí Ògbómọ̀ṣọ́ ẹ má pè wọn ẹ kàn lọ sí Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti dé Ògbómọ̀ṣọ́ ẹ rí wọn láti dé Ògbómọ̀ṣọ́ ẹ sọ fún ọlọ́kadà àbónímọ́tò pé lọ sí ọ̀dọ̀ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì ti ìlú Ògbómọ̀ṣọ́ ẹ wo àrèdúpẹ́ lọ́gbọ̀ ẹ̀ tí ẹ wò wá adúgbò lọ́gbọ̀ àwọn adájọ́ mú ètò ìwà aṣojú mú àwọn ìlọ́jọ́ tòní àwọn tún lọ tó bá tún di ọ̀la bókò ṣe jọtọ̀ lọ́wọ́ ẹni pé lójoojúmọ́ tó bá tún di Sunday bí àtọwọ́tọwọ́ la máa gbé wá bóyá lómi la tún máa gbé wá láàrin ọ̀sẹ̀ àmọ́ ẹ dákun mo sọ fún yín ọ̀dọ̀ ìyá omi ẹlẹ́jù ẹ̀dọ́ pé ìyá omi ẹlẹ́jù ẹ dákun àrílé pàdé bẹ̀ ní ọ̀la Òṣogbo láti máa pàdé bá a ṣe wà Òṣogbo láti máa pàdé lọ́la tó bá rí Tuesday láago 10 live ẹ máa bá ìyá wa omi ẹlẹ́jù a máa bá wọn pàdé ẹ rí pé awareness wọn ti ń lọ gbẹ̀yìn tẹ́ pé ẹ dákun afẹ́ bá yọ̀ ọ̀sùn sọ̀rọ̀ afẹ́ bá yọ̀ ọ̀sùn ọjọ́ yẹn lọ máa bá yọ̀ ọ̀sùn sọ̀rọ̀ dàrẹ́ẹ̀tì wọ́n pè wọ́n lọ́dẹ̀ bá yọ̀ ọ̀sùn ọgbọ́n ẹ̀yẹ́ tó bá rí nọ́mbà wọn ọjọ́ ilẹ̀ máa rí nọ́mbà wọn adúgbò ẹ lọ gbẹ̀yìn tẹ́ wò wá lọ́jọ́ Wednesday náà
Ìfagbèrò ọmọ Òrìṣàtọ́lá ẹ máa bá ọ̀nà pàdé lọ́jọ́ Saturday bàbá wa Suleiman Ẹgbẹ̀yí tìlú Ògbómọ̀ṣọ́ live and direct ní àwọn máa bá ọgbọ́n ọmọ Nàìjíríà náà bá wọn sọ̀rọ̀ live ní ẹ bá wọn bá sọ̀rọ̀ láàrin ọjọ́ ìpínlẹ̀ bọ́ọ̀lù ẹ̀sùn ṣe ń lọ láti máa fi tó ilé tí ẹ má gbàgbé ẹ̀rọ subscribe sórí YouTube channel wa ojoojúmọ́ ni àwọn bá sọ̀rọ̀ lórí YouTube ojoojúmọ́ ni àbá máa sọ̀rọ̀ lórí YouTube lójoojúmọ́ láago 12 gẹ́gẹ́ ni àbá máa sọ̀rọ̀ tí lè fi bá mọ́ ni àbá máa bá wọn yẹn sọ̀rọ̀ ẹ subscribe sórí YouTube channel wa torí pé tó bá ti wà live kẹfì lè ṣe kí ni kẹfì lè rí ẹ wo ó di ìgbà míì ó di ọjọ́ rẹ orúkọ tẹ̀lé oyípadà ọmọ ọba àpẹẹrẹ ní kí n fi dókítà sí Dr. Kehinde Abiodun Ọbalọ́lá mọ́ kí gbogbo olúrẹ̀sì lápapọ̀ gómìnà ti Ọ̀ṣun state ẹ dákun láti Ọ̀tàn Ayégbájú tó fi dé Ìrẹsì tó fi dé Kóró mo fọlọ́run bá bẹ̀yìn ẹ dákun ẹ bá wá sí ọ̀nà yẹn ò dáa local government Bólúwadúró tó wà níbẹ̀ ẹ kọ lẹ́tà sí gómìnà Bólúwadúró local government Bólúwadúró local government ẹ kọ lẹ́tà sí gómìnà ọ̀nà yìí ò dáa láti bẹ̀rẹ̀ tó tóbi dé Ìrẹsì ọ̀nà yìí ò dáa ẹ̀dẹ̀ wo bí òkè ṣe pọ̀ ń bẹ́ẹ̀ ẹ jẹ́ kí wọ́n tún ọ̀nà yẹn sọ jẹ́ kí gómìnà mọ̀ ẹ sẹ́ndì mẹ́sẹ̀gì ẹ ṣí ẹ kọ́míkẹ́ gómìnà lára ẹ dákun akíkábíyèsí Olúrẹ̀sì ọ̀fìrẹsì akíyí o àṣeyín pẹ̀lẹ́ ẹ dákun èyí náà bá gbégbèsè gbogbo ẹyẹ ọmọ Olúrẹ̀sì ẹ bá wa ṣí ẹ gbogbo ẹyẹ ọmọ Ọ̀ṣun gbogbo ẹyẹ ọmọ Ọ̀tán ẹ bá wa ṣí ẹ tóbi dé Kóró ọ̀nà yìí ò dáa èmi gan lọ mi á ní kì í ṣe ìlú mi ni mi ò ní máa sọ pé mi ò ní débẹ̀ mọ́ ni ẹ wò ó tí bírèkì ò bá dáa wọn àti bá jẹ́ sí gálọ́ọ̀pù gbàrà tí kí bírèkì bá wà mú ẹ̀dẹ̀ ó bí òkè ṣe pọ̀ ẹ dákun gbogbo ọ̀nà òkè rẹ̀ sí gbogbo ìsàlẹ̀ títì gbogbo ọ̀nà yìí ò dáa adésàlẹ̀ títì adé gbogbo pólì tó wà níbẹ̀ ọ̀nà yìí ò dáa tóbi dé Kóró ọ̀nà Kóró yìí ò tiẹ̀ dáa mọ́ ẹ dákun abẹ̀yìn ẹ dákun gbọ́ ẹyọ ọmọ rẹ̀ sí tẹ bá wò wá lọ́wọ́ àbí wọ́n tó ọjọ́ ọmọ ńlá àbí tó ọjọ́ ọmọ tẹ bá wà ṣíà prógrámù ẹ lè bá wa sọ fún chairman Bólúwadúró local government chairman Bólúwadúró local government á ń bọ̀ wá báyìí láìpẹ́ láì jìnnà ẹ dákun ẹ bá wa wá àkànṣe sí ọ̀nà yẹn á ń bọ̀ afẹ́wá wo sẹ́tẹ̀ ẹ ṣe afẹ́wá wo ìwò ká wo sẹ́tẹ̀ ẹ ṣe ẹ bá wa sí ọ̀nà yẹn dáadáa yóò dáa fún wa o ó dìgbà kan náà ó dàbọ̀.